nígbà téèyàn bá fi 20 ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo gan ló tó fẹ́ jájà náà. torí tẹ bá lọ́mọdé ní ẹ̀ ní sùsù káyà ní rí kẹ́ máa rọ láti kábọ̀ lódò láàárọ̀ kùtù. There is one stubborn pint tẹ lò ó fọ́ ìyẹn ló gba time ẹ̀ very stubborn pint. ẹ̀yin sọ fẹ́mi pé pátá tèmi dògùn lẹ́nu yín. Ọlọ́run àṣìfẹ́ mọ̀ lè tí mo fẹ́ yìí o. sẹ́yìn gbé àsìgbé ìyàwó náà àsìgbé ni ọ́. irú oorun òṣìwò ni bàbá àtọmọ yín ń sùn dídà ẹ̀ ṣé ẹ̀wọ̀ aago ni ṣé igi lẹ́la ni àbókò lẹ lọ tí wàhálà fi pọ̀ jù fún yín. 1000 naira olóòpọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ mi. ràn yín iṣẹ́ ta ló rán adúrú yín iṣẹ́. mi ò tí kọjá kan ránṣẹ́. ẹ̀yin lẹ spare life bàbá yẹn lónìí. bọ̀dá mi ń bú ẹwà yín lọ rògì àti ní problem. ẹ fọmọlé ẹ fìyàwó lé ẹ wá lọ bí orí tí wọ́n sange. ṣé wọ́n sán orí nǹkan ni. sọkùnrin alálùbáríkà kan mọ̀ sí bẹ́ẹ̀ tí ń ṣe. màmá níbo lẹ ti jáwà tẹ̀ lókun lọ́rùn. jọjọjọ àwọn bàbá ẹ ló jáwá tí wọn lókun lọ́rùn. bébí níbo ló ti ra àwọn new sansi. àjọmọ lọ ọkùnrin tí bá ti ń lòbí bí wọn bá ṣépè fún gan ó ti ṣépè fún rẹ̀ ayé ara ẹ̀ ní bàjẹ́. ìwọ̀n obìnrin kan wà tí kò ní ọkàn tó fẹ́ bímọ ni. wọ́n láwọn tó ti break out tẹ́lẹ̀ ó ṣe fojú fò wọ́n má jẹ́ kí n jìyà iṣẹ́ tí wọ́n. ẹni bá ń bínú máa bínú àbímọ pé kẹ́ni máa ní ìdíran tó bí wọn. màá mi irú òun wo lẹ wá tún sùn kalẹ̀ báyìí lẹ́nu ìsìn. ẹ rí i pé dọ̀tí mojú lọ sọ́jà. ó mójú lọ ọjà. dáàdì mi náà máa jọ yín láìpẹ́ ìsà. dáàdì ẹ ṣì wà láyé. bẹ́ẹ̀ ni sà wọ́n ṣe wà sà. mo ti kọ̀ fún mi. ẹ wo ṣe bẹ̀ wọ́n sọ látàwọn ìbáwọn dá sí i mo ń wo ibi tí ìyá máa jẹ lára yín o tí máa fún ilẹ̀ kì lójú. ṣé kí lọ́ba ni ó sọ pé táwọn ti máa ń pe àbẹ́ kọ́ ọ lọ mo sì ní tẹ̀lé nígbà olóòtú àbí olókùsì ṣé wọ́n sọ pé nínú lọ́pàá ni.